so ọlọ́pàá débẹ̀ ọlọ́pàá ò rí CCTV ṣọlọ́pàá tí ò tí ṣerú investigation ẹni tí ó mọ̀ ló máa gòkè ń bọ̀ ní kámẹ́rà ilé ìgbòho mọ̀ kámẹ́rà tí ò fojú rí ọkàn wọn ò wá lọ́bẹ̀ láti sọ pé òkè táwọn bá tiẹ̀ rí kámẹ́rà nulẹ̀ títa iná ń bo ló ń sọ̀ sí wọ́n tún jẹ́ kó yé wọn pé wọ́n tó wọn pé ẹni tí ó nọṣẹ́ yẹn wọ́n ti yọ lọ níwà ìwọ̀n yọ lọ àṣírí tí mo fún yín tó ẹ̀bì ni pé ọlọ́pàá rò pé bóyá wọ́n ti yọ lọ. táwọn ṣáà máa bẹ̀rẹ̀ sí tọ́jú wọn ní pé ta ló yọ lọ. nǹkan tí Mr. Ayọ̀mí sọ yìí mo ti ṣe analysis kámẹ́rà yẹn bí dáadáa wípé even gan àwọn company tó ṣe kámẹ́rà yẹn gangan wọ́n máa tó bá delete tinúlé tó delete tinúbẹ̀ gan wọ́n lè contact company tó ṣe kámẹ́rà yẹn gangan. ẹkùn ó yàtọ̀ sẹ́ ẹ̀ tí gẹ́gọ́ mọ̀ sọ. mo accept nǹkan tẹ́ ẹ sọ mo. nínú kámẹ́rà dàbí kéèyàn ní fóònù ṣé gbọ́dọ̀ mi ṣé gẹ́tì mi. báyé ṣe nǹkan báyìí sìn what is enabling storage ó yàtọ̀ sí kámẹ́rà tó capture nìkan kámẹ́rà yẹn kọ́ ní wáyà ń dì n tó ń capture wáyà yẹn máa gbé lọ sínú storage ṣé gẹ́tì mi. tí a bá gba court injunction yẹn kárin bó ṣe yẹ kárin tó bá gba court injunction yẹn ó máa compel estate yẹn ṣé gbọ́dọ̀ mi estate yẹn kí wọ́n ṣí kámẹ́rà wọn kọ́ sọ fún ẹni tí ó wà ní IT yẹn ó yẹ ṣí kámẹ́rà yẹn lọ sí inú ilé Mohbad níjọba ìbáyìí ohun tí wọ́n play fún ọlọ́pàá tí mo fura kọ́ play ní pé nígbà tí wọ́n ti di pé wọ́n wọnú ilé yẹn wọ́n di pé number one àrí bí àpẹẹrẹ pé wọ́n á kí kámẹ́rà sínú ilé then ọlọ́pàá nínú òkè tí kámẹ́rà bá wà ń ta tí ò sínú ilé èyí tó wà ń ta yẹn mo ló stọ̀ sí ọ̀nà mọ̀ Mohbad ló nílé àwọn kọ́ ṣé Mohbad yẹn máa lọ jí pé mo ní hard disk CCTV ẹ wà kò sẹ́ni tó lè sọ òótọ́ tí mò ń sọ jáde pé nínú ilé wa torí pé wọn ò ní nínú kọ́ lọ́bìnrin lọ́wọ́ security ọlọ́pàá ò lè ṣèwádìí lọ́dọ̀ general security estate yẹn ọkọ̀ wọn lè lọ́bẹ̀ pé tó èèyàn tó lè sọ tó jáde ní pé gbogbo kámẹ́rà tẹ́ nínú ilé oníkálukú wa yàtọ̀ sí ìjọba fún wa rẹ̀ install extra. àwọn Mr. Yomi and again ẹ sọ nínú question tó béèrè yìí ẹ ní Mohbad ó wà nínú àwọn landlord association lórí WhatsApp. exactly lára ìwádìí mi ó yẹ pásítọ̀ yẹn ń jẹ́ kó yé mi pé nísìnyí òun ní àwọn ní gbogbo àwọn táwọn ra lébẹ̀ yẹn àwọn ní WhatsApp group kan yàtọ̀ sí gbogbo àwọn tó ń gbé inú estate ṣẹ́gẹ́tì mi at the end of the day ó ní ibi tí àwọn tó nílé wà tóun náà wà bẹ́ẹ̀ ó ní Mohbad wà bẹ́ẹ̀ ó ní tí òun bá dẹ̀ ra lébẹ̀ bí òun ṣe rà òun àti àwọn òun táwọn jọ ra lé ó ní òun kò yẹ kí Mohbad lè wà bẹ́ẹ̀ torí target ordinary tenants so ohun tóun ò wá mọ̀ ní wípé ó lè jẹ́ ilé tó wà náà yẹn òun ló rent àmọ́ ó ti ra lé ní ìsinú bẹ̀yẹn tó jẹ́ pé èèyàn kan péré àbí méjì ló mọ̀ pa ẹ̀ so tá a bá tètè sáré dáadáa kó má jẹ́ pé lára ilé tó rà yẹn ni wọ́n ti fi ṣe bàgẹ́nì pé gbogbo dọ́kúmẹ̀ntì ilé ẹ̀rọ ẹgbà ẹ ṣàbùmí láṣìírí òun ló fi jẹ́ pé ìgbà tí ṣẹ́gẹ́tì mi ìgbà tó ibi tí mo fi dúró I was on standby lára àwọn líìdì mi tí wọ́n padà dẹ́rùbà tí yẹn sá lọ ó ní èèyàn kan tó wà ní iṣẹ́ yẹn tí ẹni yẹn contact tó yẹ ká fojú kojú kó kí n kó fèyí tó fẹ́ gbà ṣe 5 million ní kẹ́mi sáré kó fún kí n gba kíní yẹn táìmù yẹn gbogbo ìgbésẹ̀ wa mẹ́sẹ̀gì tá à ń sọ síra wa ní WhatsApp wọ́n dẹ̀ sọ pé o tún ti ṣe báyìí mo máa post mẹ́sẹ̀gì yẹn wọ́n sọ bí tí àwọn monitor yẹn wà ní Manchester àti America wọ́n máa pa ogun wọ́n sọ plate number yẹn as bọ́yìn sọ̀rọ̀ wọ́n ní àwọn boys àwọn ti wà nù estate wọ́n ń dóde wà wọ́n dẹ̀ wọ́n sọ fẹ́ yẹn mo ní èmi ọmọ fábíyì mo fi ọlọ́ọ̀bá búra wọ́n bá wọ́n rí kó gbọ́ gbé mi lọ kọ́ jáde wá bèbè máa screenshot mẹ́sẹ̀gì yẹn máa gbé sórí ní WhatsApp nísìn ẹ̀rí máa kọ́ cover orúkọ máa yẹn wọ́n blọ́ọ̀kì ẹni yẹn bá sá lọ Ọlọ́run kò pèsè ẹlòmíì ni torí pé bí mo ṣe ń ṣe láti alẹ́ àná tí mo ti wà bẹ́ẹ̀ wọn mọ̀ mo ti lẹ́lòmíì tí mo bá ta so ohun tí mo wá wò pé ti bá ní dákẹ́ kí n bò tó bá ṣe ìwádìí bí mo ń ṣe tí ò ṣe pé bóyá ọlọ́pàá tó bá ti lè bò tó bá ti mọ̀ pé mo kọ́ tó bá ti pa ẹ́ mọ́ báyìí tó bá ṣèfìní ọ̀pá tiẹ̀ yẹn so mo yẹ tú wọn sí náà sí wọ́n mọ̀ pé Ọlọ́run máa gbé èèyàn kan dìde láàdúrà tá a máa ṣe ní alẹ́ yìí ó máa gbé èèyàn kan dìde ẹ̀rí pé ẹni yẹn tó lágbára ju ẹni tó ń lò ló máa sọ pé lábẹ́ bó tilẹ̀ wù kó rí ẹ bypass ẹni ẹ sọ pé mi ni Mohammed tó bá bí ẹni yẹn dá kó fọwọ́ padà mi lójú ẹ lọ ṣe gbò wádìí sí ẹ àwọn ní ìsọ yìí wọ́n dẹ̀ máa ṣe wọ́n dẹ̀ máa gbé òótọ́ ẹ̀ jáde Nàìjíríà dẹ̀ máa rí òótọ́. tí ara yẹn yé everybody pé sọ ó ti yé mi. ó yé wa bẹ́ẹ̀ tí nǹkan bá ṣe mí látàrí ohun tí mo sọ yìí torí bẹ́ẹ̀ gan ni òótọ́ wà tẹ́ ẹ bá ti rí nǹkan tó fẹ́ mú lọ yẹn àtọlọ́pàá àti corona ọkọ̀ máa fi yín ọmọ àfi di olú ẹjọ́ lẹ́ni wọ́n á mú lóde pé wọ́n á kàn sọ pé charges by ẹni tó ṣe gangan ó sì máa escape àwọn tó wà nínú ilé yẹn gbogbo àwọn tó wà nínú ilé yẹn mo dẹ̀ ti pa àwọn tí mo lè pè tó yẹ pàjọ wọn náà àwọn báyìí wọn ò gbọdọ̀ escape torí gbogbo ọlọ́jọ́ kọ̀ọ̀kan tó pàdé àpapọ̀ tó fi lò pé ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo fi lè sọ yẹn kọ́ ṣeré fún mi ṣé ẹ gẹ́tì mi
àti ẹni tó wà ní ìcháàjì security estate yẹn àti ẹni tó wà ní ìcháàjì CCTV. Ẹ jọ̀ọ́, Mr. Yomi. When I tell you Ifeanyi is working and he has gone a long way, you think I was joking. Iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré, so please, we appreciate you. Well done. My message here, I said this, Bobby. But I'll still post it on my page because I have to post it. Mr. Yomi, Shema could be tell why what's my way. I will go to send this in 10 years. Don't buy the electric number all of you send here. Don't send the number and say why. Wanted to message the should you go or to send the number or to send this here, Fabi. When I got there, for positivity, oh yeah, Babo. What's your call? Hey, one call me with the code of Mobad Crobe. Share understand? But I don't want to be any material at a day before the other person. To one estate, you know, to full information because one already I let him listen. So can you do more money? What more today? Me, the belly shots. So all of you go physical here quietly. Not for me, we go low down. This is Dora Popson. Thank you for watching. Please don't forget to share, love, and like. Thank you. All right. Mr. Muiwa. Eba continue láti máa protect the source. So ìtẹ̀wé náà ti tó. Sínú ara yín for now. Ẹ jẹ́ kó wà nínú. Àní gbogbo ẹ̀ tẹ́ bá gbé sínú tó bá ti mọ̀ wáyé sí tó bá ti lè gbé tó tètè sọ́sítà àwọn ọlọ́pàá ìmọ̀ báyìí máa trace anybody tó bá jẹ́ kọ́ ṣe kàfé mi. Báwo lè trace wọn? Ṣé ìkọ̀sí gbé sínú ọ̀pá máa trace mi? Mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan. Ẹni tẹ́ sọ pé wọ́n ti ń wákàtí tó kó ònú ilé yìí. Ṣé follow up ká make sure kó wà okay àbí báwo? No, general ni bàbá ọmọ náà. So pẹ̀lú lọ́yẹ̀ sọ kó máa lọlé kò lè lọlé báyìí sí kò lè lọ ẹsẹ̀ state yẹn. Àbírú wàhálà wo lélẹ̀ yìí? So ó lè ní ọlọ́dẹ ti ṣàdúrà fún mi. Ó ṣàdúrà fún mi Nàìjíríà. Mr. Yomi o ẹ máa yọ̀ǹda yìí because èmi gan ti fẹ́ máa lọ. Please protect yourself o. A lè sọ̀rọ̀ ọwọ́ náà ni gbogbo ẹ̀ wà. So ọlọ́pàá débẹ̀ ọlọ́pàá ò rí CCTV ṣọlọ́pàá tí ò tí ì ṣerú investigation ẹni tí ó mọ̀ ló máa wọ gòkè ń bọ̀ ní kámẹ́rà ilé ìgbòlómọ̀ kámẹ́rà tí ò fojú rí ọ̀ọ̀kan wọn ò wá lọ́bẹ̀ láti sọ pé òkè tá a bá tiẹ̀ rí kámẹ́rà nulẹ̀ títa iná ń bo ló ń sọ̀ sí wọ́n tún jẹ́ kó yé wọn pé wọ́n tó wọn pé ẹni tí ó nọṣẹ́ yẹn wọ́n ti yọ lọ míwàá wọn ò yọ lọ àṣírí tí wọ́n fún yín tó ẹ̀bì ni pé ọlọ́pàá rò pé bóyá wọ́n ti yọ lọ. táwọn ṣáà máa bẹ̀rẹ̀ sí tọ́jú wọn ní pé ta ló yọ lọ. Nǹkan tí Mr. Yomi sọ yìí mo ti ṣe analysis kámẹ́rà yẹn bí dáadáa wípé even gan àwọn company tó ṣe kámẹ́rà yẹn gangan wọ́n máa tó bá delete tinúlé tó delete tinúbẹ̀ gan wọ́n lè contact company tó ṣe kámẹ́rà yẹn gangan. Ó yàtọ̀ sẹ́ tí gẹ́gẹ́ mọ̀ sọ. Mo accept nǹkan tẹ́ ẹ sọ mo. Nínú kámẹ́rà dàbí kéèyàn ní fóònù ṣé gbọ́dọ̀ mi ṣé gẹ́tì mi báyé ṣe nǹkan báyìí sìn. What is enabling storage? Ó yàtọ̀ sí kámẹ́rà tó capture nìkan kámẹ́rà yẹn kọ́ ní wáyà ndì n tó capture wáyà yẹn máa gbé lọ sínú storage ṣé gẹ́tì mi. Tí a bá gba court injunction yẹn ká rìn bó ṣe yẹ ká rìn tó bá gba court injunction yẹn ó máa compel estate yẹn ṣé gbọ́dọ̀ mi estate yẹn kí wọ́n ṣí kámẹ́rà wọn kọ́ sọ fún ẹni tí ó wà ní IT yẹn ó yẹ ṣí kámẹ́rà yẹn lọ sí inú ilé Mobad níjọba ìbáyìí ohun tí wọ́n play fún ọlọ́pàá tí mo fura kọ́ play ní pé nígbà tí wọ́n ti di pé wọ́n wọnú ilé yẹn wọ́n di pé number one àríbi àpẹẹrẹ pé wọ́n hàn kí kámẹ́rà sínú ilé then ọlọ́pàá nínú òkè tí kámẹ́rà bá wà ń ta tí ò sínú ilé èyí tó wà ń ta yẹn bó ló stọ̀ sí ọ̀nà mọ̀ Mobad ló nílé àwọn kọ́ ṣé Mobad yẹn máa lọ jí pé mo ní hard disk CCTV ẹ wà kò sẹ́ni tó lè sọ òótọ́ tí mò ń sọ jáde pé nínú ilé wa torí pé wọn ò ní nínú ọkọ lọ́bìnrin lọ́wọ́ security ọlọ́pàá ò lè ṣèwádìí lọ́dọ̀ general security estate yẹn ọkọ wọn ní lọ́bẹ̀ pé so èèyàn tó lè sọ òótọ́ jáde ní pé gbogbo kámẹ́rà tẹ́ nínú ilé oníkálukú wa yàtọ̀ sí ìjọba fún wa rẹ̀ install extra. Àwọn Mr. Yomi and again ẹ sọ nínú question tán béèrè yìí ẹ ní Mobad ó wà nínú àwọn landlord association lórí WhatsApp. Exactly lára ìwádìí mi ó yẹ pastor yẹn ń jẹ́ kó yé mi pé nísìn òun ní àwọn ní gbogbo àwọn táwọn ra lébẹ̀ yẹn àwọn ní WhatsApp group kan yàtọ̀ sí gbogbo àwọn tó ń gbé inú estate ṣẹ́gẹ́tì mi at the end of the day ó ní ibi tí àwọn tó nílé wà tóun náà wà bẹ́ẹ̀ ó ní Mobad wà bẹ́ẹ̀ ó ní tí ò bá dẹ̀ ra lébẹ̀ bí òun ṣe ra òun àti àwọn òun táwọn jọ ra lé ó ní òun kò yẹ kí Mobad lè wà bẹ́ẹ̀ torí I get ordinary tenants so
ohun tó wò wá mọ̀ ní wípé ó lè jẹ́ ilé tó wà náà yẹn òun ló rent àmọ́ ó ti ra lẹ́ẹ̀mí ìsinú bẹ̀ yẹn tó jẹ́ pé èèyàn kan péré àbí méjì ló mọ̀ pa ẹ̀ so tá a bá tètè sáré dáadáa kó má jẹ́ pé lára ilé tó rà yẹn ni wọ́n ti fi ṣe bàgẹ́nì pé gbogbo dọ́kúmẹ̀ntì ilé ẹ̀rọ mi lọ́wọ́ ẹgbà ẹ ṣàbùkù láṣìírí òun ló fi jẹ́ pé ìgbà tí ṣẹ́gẹ̀tì mi ìgbà tó ibi tí mo fi dúró I was on standby lára àwọn lead mi tí wọ́n padà dẹ́rùbà tí yẹn sá lọ ó ní èèyàn kan tó wà ń di iṣẹ́ yẹn tí ẹni yẹn contact tó yẹ ká fojú kojú kó kí n kó fèyí tó fẹ́ gbà ṣe 5 million ní kẹ́mi sáré kó fún kí n gba kíní yẹn táìmù yẹn gbogbo ìgbésẹ̀ wa mẹ́sẹ̀gì tá à ń sọ síra wa ní WhatsApp wọ́n dẹ̀ sọ pé o tún ti ṣe báyìí mo máa post mẹ́sẹ̀gì yẹn wọ́n sọ bí tí àwọn ọmọ onítọ̀ yẹn wà ní Manchester àti America wọ́n máa pa ogun wọn wọ́n sọ plate number as bọ́yìn sọ̀rọ̀ wọ́n ní àwọn boys àwọn ti wà nù estate wọ́n ń dóde wà wọ́n dẹ̀ wọ́n sọ fẹ́ yẹn mo ní èmi ọmọ Fábíyì mo fi ọlọ́ọ̀bá búra wọ́n bá wọ́n rí kó gbọ́ gbé mi lọ kọ́ jáde wá bèbè máa screenshot message yẹn máa gbé sórí ní WhatsApp nísìn ẹ̀rí máa kọ́ cover orúkọ máa yẹn wọ́n block ẹni yẹn bá sá lọ ọlọ́kọ̀ pèsè ẹlòmíì ni torí pé bí mo ṣe ń ṣe láti alẹ́ àná tí mo ti wà bẹ́ẹ̀ wọn mọ̀ mo ti lẹ́lómi tí mo bá ta so ohun tí mo wá wò pé ti bá ní dákẹ́ kí n bò tó bá ṣe ìwádìí bí mo ń ṣe tí o ṣe pé bí ọlọ́pàá tó bá ti lè bò tó bá ti mọ̀ pé mo ọkọ tó bá ti pa ẹ́ mọ́ báyìí tó bá ṣèfìní ọ̀pá ti ètí yẹn so mo tún wọ́n sí dáńsì wọ́n mọ̀ pé Ọlọ́run máa gbé èèyàn kan dìde láàdúrà tá a máa ṣe ní alẹ́ yìí ó máa gbé èèyàn kan dìde ẹ̀rí pé ẹni yẹn tó lágbára ju ẹni tó ń lò ló máa sọ pé lábẹ́ bó tilẹ̀ wò kó rí ẹ bypass ẹni ẹ sọ pé mi ni mo wà bẹ́ẹ̀ tó bá bí ẹni yẹn dá kó fọwọ́ padà mi lójú ẹ lọ ṣe gbò wádìí tí ẹ àwọn ní ìsọ̀yì wọ́n lè máa ṣe wọ́n lè máa gbé òótọ́ yẹn jáde Nàìjíríà lè máa rí òótọ́ sára yẹn yé everybody pé sọ ó ti yé mi ó yé wa bẹ́ẹ̀ tí nǹkan bá ṣe mí látàrí ohun tí mo sọ yìí torí bẹ́ẹ̀ gan ni òótọ́ wà wọ́n tẹ́ ẹ bá ti rí nǹkan tó fẹ́ mú lọ yẹn àtọ́lọ́pàá àti corona ọkọ̀ máa fi yín ọmọ àfìdí olú ẹjọ́ lẹ́ni wọ́n á mú lóde pé wọ́n á kàn sọ pé charges by ẹni tó ṣe gangan ó sì máa escape àwọn tó wà nínú ilé yẹn gbogbo àwọn tó wà nínú ilé yẹn mo dẹ̀ ti pa àwọn tí mo lè pè tó yẹ pàjọ wọn náà àwọn báyìí wọn ò gbọdọ̀ escape torí gbogbo ọlọ́jọ́ kọ̀ọ̀kan tó pàdé àpapọ̀ tó fi lò pé ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo fi lè sọ yẹn kọ́ ṣeré fún mi ṣé ẹ gẹ́tì mi àti ẹni tó wà ní ìcháàjì security estate yẹn àti ẹni tó wà ní ìcháàjì CCTV. ẹ jọ Mr. Yomi. When I tell you Ifeanyi is working and he has gone a long way, you think I was joking. Iṣẹ́ tó ń ṣe kò ń ṣiṣẹ́ kékeré, so please, we appreciate you. Well done. Má gbé message yẹn, máa send it sí ṣé ń gbọ́ mi. But I will still post it on my page because I have to post it. Nígbà tó ti ẹni ẹ sọ pé Mr. Yomi ṣé mo pé mi tẹ́ wa yẹn wọ́n ti mọ̀ pé wà ń bẹ̀ ẹ wò nǹkan tó send sí mi tẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí ń wọ̀ tó tún máa di ẹlẹ́ẹ̀kejì wọ́n ní nọ́mbà wo lọ́ fi send yẹ tó send nọ́mbà yẹn sí mi báyìí wọ́n dẹ̀ tún message obìnrin yẹn pé sori pé o fẹ́ gbẹ̀mí ara ẹ̀ o tún send nọ́mbà wa o tún send ẹ̀ sí Yomi Fábíyì wọ́n dẹ̀ jáde mo bọ́ sí títì yẹn pé ó yẹ ẹ má bọ̀ kọ́tí ẹ̀kọ́ ó yẹ wọ́n kọ̀ wọ́n bí ẹgbẹ́ wèrè lé títí kó tó di pé mo gbé ó bà kúrò bẹ́ẹ̀ ṣe ẹ̀ understand but Ọlọ́run ti máa mi ṣe pé ẹni yẹn mo ti rí yẹn ní àti a day before the other person tó wà ní estate yẹn náà tó ti fún mi ní information because wọ́n rí mi alẹ́ ni mo wọlé síbẹ̀ so ká lójú mọ́mọ́ ni wọ́n ti mọ̀ pé mo ti débẹ̀ ní ìdẹ̀bẹ̀ anybody chat so Ọlọ́run ní pé physical ni mo rẹ́ ni yẹn quietly wọ́n fún mi ní gbogbo lowdown. àbí ẹ̀rí kó lágbára báyìí. This is Gbogbo Popsin. Thank you for watching. Please don't forget to share, love and like. Thank you. ẹ ṣe gan Mr. Muiwa ẹ bá wa continue láti máa protect the source ẹ ṣe gan. ìtẹ̀wé náà ti sọ́ọ̀sì yẹn tí wọ́n bá ṣe àti àwọn tó wà ń díẹ̀. ẹ mọ̀ sínú ara yín for now ẹ jẹ́ kó wà nínú. àní gbogbo ẹ̀ tẹ́ bá gbé sínú tó bá ti mọ̀ wáyé wáyé sí tó bá ti lè gbé tó tètè sọ́sítà àwọn ọlọ́pàá ìmọ̀ báyìí máa trace anybody tó bá jẹ́ kọ́ ṣe kàfé mi. tòótọ́ lè lọ́tírì fún ṣé ìkọ̀sí gbé sínú ọba máa trace mi. mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹni tẹ́ sọ pé wọ́n ti ń wákàtí tó kó onú ilé yìí ṣé follow up commission kò wà okay àbí báwo. no general ni bàbá ọmọ náà so pẹ̀lú lọ́yẹ̀ so kó má lọlé kò lè lọlé báyìí sí kò lè lọ ẹsẹ̀ state yẹn. àbírú wàhálà wo lè léyìí. so ó lè fi ó ṣàdúrà fún mi Nàìjíríà ó ṣàdúrà fún mi Nàìjíríà. Mr. Yomi o ẹ máa yọ̀ǹda màá yọ̀ǹda yìí ìkọ̀ èmi gan ti fẹ́ máa lọ. Ọlọ́run please protect yourself o. a lè sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí mo fẹ́ ṣe mo máa kàn try ni ọwọ́ náà ni gbogbo ẹ̀ wà.